Mẹ́sẹ̀gì mi máa lọ sí ọ̀dọ̀ brother Lateef Lagbaji, Labeeb Lagbaji àbí kí náà pè wọ́n, brother Labeeb Lagbaji. Mẹ́sẹ̀gì mi máa lọ direct sí ọ̀dọ̀ Mr. Labeeb Lagbaji. Ẹ jọ̀ọ́ ẹ torí t'Ọlọ́run ọba, mo fẹ́ bẹ̀ yín ni, kì í ṣọ̀rọ̀ ìjà lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. Brother Labeeb Lagbaji àti gbogbo ẹ̀yin àáfàá tí ẹ máa ń wu irú ìwà yẹn, tẹ́ máa ń bú àwọn kan, tẹ́ máa rò pé bóyá ẹ̀yin nìkan lẹ mọ̀rọ̀ sọ, ẹ wá farabalẹ̀ kẹ́ gbọ́. Lóòótọ́ mo rí gbogbo program tẹ́ ṣe tẹ́ fi ń bú ọmọ ìyá wa tó jẹ́ admin Tani Olohun tẹ́lẹ̀ yẹn, torí mo rí pé mú sọ́wọ́ bọ́ṣẹ́ rí gbogbo nǹkan táwọn guys yẹn ń sọ, gbogbo Yorùbá pátápátá ló ń sọ, gbogbo nǹkan táwọn guys yẹn ń sọ, wọ́n ń gbẹnu gbogbo Yorùbá sọ̀rọ̀ ni. Ọmọ Yorùbá ni wá, ewé nìran wa mọ̀, egbò nìran wa mọ̀, àmọ́ Kùránì ò kì í ṣe fáwa ń bí. Nígbà tẹ́ máa sọ̀rọ̀ ẹ ní Kùránì, ọ̀rọ̀ wo ni Kùránì fi jọ tó fi kàn wá nílẹ̀ Yorùbá? Ẹ stop àti máa force Islam lé wa lórí. Ifá ẹbọ làwọn baba ńlá baba wa ń ṣe láti ilẹ̀. Ogun làwọn baba yín tẹ́ pé Islam wa ogun náà kó wá sílẹ̀ Yorùbá tó wá fi colonize, tó wá fi dá wàhálà sílẹ̀. Ìjà ẹ̀sìn yẹn lẹ́yìn ọmọ náà tún gbọ́njú bá ń sìn tẹ́ tún fi disturb society. Ẹ wò ẹ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wa, ace brother, ẹ wò ẹ kò sí agbára tẹ́ lè ní tó gbogbo Yorùbá o. Ẹ lọ calm down bros. Bó jẹ́ ṣe carpenter ẹ lọ kọ́, bó jẹ́ ṣe tailor ẹ lọ kọ́. Ẹ lọ kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ kan tẹ́ máa fi ṣe business, tẹ́ bá fi kúrò lórí gbogbo mátà ọ̀rọ̀ religion war tẹ́ ń dá sílẹ̀ yìí. Mr. Labeeb Lagbaji, mo rí pé ẹ̀yin nìkan lẹ wà important nínú gbogbo àwọn tí wọ́n ń jàjà ẹ̀sìn yẹn. Ló yẹ kí n dárúkọ yín. Ẹ̀gbọ́n, ẹ jẹ́ ká lọ face life wa, ẹ jẹ́ ká lọ wáṣẹ́ ṣe. Dandan kọ́ ni kẹ́ ẹ ṣàfà, dandan kọ́ ni kẹ́ ẹ ṣe imam, dandan kọ́ ni kẹ́ ẹ jà fún Islam nílẹ̀ Yorùbá. Islam tá a dẹ̀ ń sọ nílẹ̀ Yorùbá yà bò sílẹ̀ yín tẹ́ wà bíbá ẹ fi ń ṣe, ẹ ń ṣe business ti yín ni, àwọn owó tán kó lọ Mẹ́kà ẹ ń jẹ́ ń bẹ̀. Yahoo ni gbogbo yín, kò sẹ́ni kankan tó nífẹ̀ẹ́ Muhammadu tẹ́ ń pariwo, kò sẹ́ni kankan tó nífẹ̀ẹ́ Muhammadu nínú gbogbo yín, kò sẹ́ni kankan tó nífẹ̀ẹ́ Allah tẹ́ ń sìn yẹn, kò sẹ́ni kankan tó nífẹ̀ẹ́ nínú gbogbo yín, business yín lẹ̀ ń ṣe. Ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe lọ ń gbà lọ́wọ́ àwọn Saudi Arabia. Now ní Saudi Arabia yẹn lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn sì wọ́n wá mú Allah wá, Allah tẹ́ ń sìn wọ́n ní ó lọ́wọ́ méjì. Mr. Labeeb Lagbaji àti gbogbo ẹ̀yin tẹ́ ń hùwà wọ́nranwọ̀nran yẹn lọ́la yẹn, bá àwọn Saudi Arabia yẹn jà, kanra mọ́ wọn. Tọ́mọ Yorùbá bá ti wá sọ̀rọ̀ nípa Allah, ẹ máa fọlọ́pàá wa kiri, ẹ máa pe ọba Ṣakí, ẹ máa pe ọba kan kìlọ̀ fún Lágbájá kan, ẹ stop gbogbo nonsense tẹ́ ń ṣe, ẹ stop gbogbo nonsense tẹ́ ń ṣe, ó máa bu yín lọ́wọ́ lélẹ́yìí, ó máa bu yín lọ́wọ́ gan-an ẹ̀gbọ́n. Ẹ lọ jókòó, tẹ́ bá jẹ́ pé Islam ni yín, ẹ lọ face Islam yín, kẹ́ mú mọ nínú yàrá yín. Ilẹ̀ Yorùbá náà pé bí Yorùbá kò sí ìtàn ilẹ̀ Yorùbá nínú Quran, kí lẹ wá ń bá wa jà sí lórí ẹ̀? Tí Islam bá wù yín ṣe gba Saudi Arabia lọ, gba nọ́ọ̀tì lọ, ilẹ̀ Yorùbá ni bí. Brother, ẹ rí pé mo dárúkọ yín rí, mo dẹ̀ máa ń pọ́n yín lé gan, but ó dàbí pé tí yín yẹn ti fẹ́ máa pọ̀ jù. Tẹ́ bá nífẹ̀ẹ́ Islam ẹ̀wẹ̀ gbàlú Islam lọ o. 9 million náà fi ń lọ Mẹ́kà ń sin o. Ayé wa rí bó ṣe rí ní bíbá yín sin jàjà bandit ń já àwọn èèyàn gbé, wọ́n pa àwọn èèyàn dànù rí yẹn. Ẹ dẹ̀ ń pariwo Islam, ẹ colonize Islam lé wa lórí by force. Kí ló kàn wá pẹ̀lú yẹn? Kí ló kàn Yorùbá pẹ̀lú Islam náà? Religion tẹ́ mú wá bíbá ẹ kàn wá fi dá wàhálà lẹ̀ sínú ayé wa ni. Ọ̀rọ̀ wa ò lójútùú náà. Ẹ fi Bible àti Quran ẹ fi ń búra fáwọn olóṣèlú wọlé. Tí ìbá ń ṣe èyí tẹ́ kórí burúkú wá ní Nàìjíríà gan ò lè rí bó ṣe rí náà. Ẹ fi wá sílẹ̀, òṣà téèyàn bá ṣe tí ò bá gbé, ẹ jẹ́ kó ní kálukú padà sílé. Islam ò gbé wa. I'm from Muslim family, bàbá mi kọ́ Central Mosque, but mo rí pé rubbish lẹ́ ń ṣe. Rubbish ni now. Báwo la lèèyàn ṣe máa gbàdúrà nílẹ̀ Yorùbá tí ò ní lè fi language ẹ̀ gbàdúrà? Ẹ dẹ̀ ń force wa lórí, ẹ dẹ̀ ń force language tí ò ṣe titi wa, ẹ̀ ń force ẹ̀ lé wa lórí. We are not a Muslim. Wá láti Muslim generation, Yorùbá ni wá. Ọ̀pẹ̀lẹ̀ là ń dá, Ifá là ń dá ń bí. Tí bíbá yóò bá dẹ̀ pay dẹ̀ kó gbàlú bàbá ẹ lọ. Ẹ fi wá sílẹ̀ Yorùbá. Náà mo wá fẹ́ sọ fún gbogbo ọmọ Yorùbá pátápátá ní tilé lóko kẹ́ ẹ máa gbọ́. Àtẹ̀yin tẹ́ jẹ́ Mùsùlùmí, àtẹ̀yin tẹ́ jẹ́ Christian, tó bá ti jẹ́ pé ọmọ Yorùbá ni ẹ láì tí yín dáadáa kẹ́ ẹ máa gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Ẹ má fi ilé baba yín sílẹ̀ o. Ẹ tọ́jú ara yín o. Ipò táwọn people yín expect pé wọ́n máa bá wa kọ́ náà bá wa nígbà tó fi bandit tó fi ń pa àwọn Yorùbá díẹ̀díẹ̀ láyé Muhammadu Buhari. Mo gbọ́ statement kan lẹ́nu brother Lagbaji nígbà yẹn pé Yorùbá nù kankan lónìí tó sọ̀rọ̀ lórí Ìlọrin yẹn ò tiẹ̀ kàn mí ná, but mo bá wọn dì í mú pamọ́. Mo mọ bí tẹ́ ń bọ̀, mo dẹ̀ mọ bí tẹ́ ti ń bọ̀, mo mọ bí tẹ́ ń lọ lórí ọ̀rọ̀ Islam tẹ́ fi ń the more tó bá ṣe belong sí Islam, the more bó bá ṣe máa believe láti lọ máa lọ Mẹ́kà ni. Ó dẹ̀ pay àwọn. Ẹ̀yin aráàlú tán ti kó ọpọlọ yín lọ, ẹ̀yin lẹ́ ń jìyà ẹ̀ náà. Bí wàá bíbá yìí pé à ń bọ òkúta, à ń bọ fá, à ń bọ bá, à ń bọ àwo, à ń bọ òkòkò bàbá aṣáṣù, ṣọ́lọ́ wà nínú Kàábà ń bẹ̀ yẹn ni.
Káàbà tẹ kọ́ yẹn blọ́ọ̀kù náà fi mọ́ ẹ̀dẹ̀ gbé láṣọ dúdú àwọn èèyàn dẹ̀ ń lọ bẹ̀ wọ́n dẹ̀ lọ ń gbàdúrà torí àwọn nǹkan wa ìṣẹ̀ǹbáyé tó wà nù bẹ̀ yẹn àwọn dìdìrín tó ń lọ náà wọn ọpọlọ wọn ò sọ pé wọn ò jẹ́ kẹ́ ẹ débẹ̀ wọn ò jẹ́ kẹ́ ẹ rí inú ẹ̀ wọn ò tiẹ̀ jẹ́ kẹ́ lómi gan súnmọ́ dèpòdépò pé kí wá ní nǹkan tá à ń ṣe ń gbà yẹn tí n bá dédé omi Ọ̀ṣun máa ṣàdúrà ayé mi á nítumọ̀ tí n bá dédé Ògún máa ṣàdúrà tí n bá dédé Ọbàtálá Ọya gbogbo ẹ̀ máa ṣàdúrà ẹ má fẹnu bà tiwa ẹ mọ a lot of years some years tẹ́ ti ń ba ìṣẹ̀ṣe jẹ́ àwọn ẹlẹ́bọ àwọn ẹgbá àwọn ọmọ yẹn wá jáde ńsìn wọ́n wá jáde tán fún yín ẹ wá ń kanra kí lẹ̀ ń kanra fún kí lẹ̀ ń kanra fún kí ló ń bí yín nínú àfáà ilé máa dórí kínní ẹ máa bú àwọn tó ń ṣèṣògùn tó ń ṣẹbọ ẹ lè máa dé ẹ dẹ fèsì ti yín náà ẹ̀yin gangan ní ìṣòro tẹ́ a ní nílẹ̀ Yorùbá ìkan tó dẹ̀ ń ṣe wá nílẹ̀ Yorùbá ẹ̀kọ́ ni gbogbo wàhálà tẹ́ ń kó wá sí i ẹ wo iye tán ń tepo ẹ wo gbogbo tán ń ta gbogbo ẹ̀ tó nípa ẹ̀yin rí ibi tẹ́ ti ń ṣe yahoo ẹ sọ̀rọ̀ lórí ìyẹn ẹ wá fọ́ọ̀sì Islam lé wa lérí ṣé dandan ni ká ṣe Islam ni we are not doing Islam. Islam is a nonsense religion ní interest sí gbogbo religion rí burúkú tẹ́ kó wà ní interest sí ẹ jẹ́ ká padà sílé ká tọ́jú ara wa kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀ báyìí ṣé dandan ni ká ṣe Islam ni tí Islam bá wẹ̀yìn ṣe káwọn ọmọ yín àtàwọn ìyàwó yín síbẹ̀ kẹ́ sinmi ara yín ẹ stop gbogbo rọ́bìṣì tẹ́ ń ṣe yẹn àwa ò láìkì ẹ̀ nílẹ̀ Yorùbá láìkì ẹ̀ nílẹ̀ Yorùbá Islam ò kì í ṣe títí wa nílẹ̀ Yorùbá ẹ̀gbọ́n mo mọ̀ kọ́nà tí mo sọ ẹ̀ máa dùn yín gan ọ̀bọ̀ normal ó kọ́ máa dùn yín normal ni o ẹ̀dẹ̀ ó máa dùn yín sínú ilé yín ni o èmi ò kì í ṣàfà o kò yé yín èmi ò dẹ̀ kì í ṣe gbogbo àwọn ọmọ tẹ́ ń pè lábẹ́òkúta ẹ wojú mi dáadáa ṣẹ́ ti rí ẹ lọ́mọ nǹkan tẹ́ ń ṣe ẹ face Islam yín pẹ̀lú àwọn ìyàwó yín ẹ má fi anything religion dá wàhálà lẹ̀ ẹ̀yin tẹ́ bá ń ṣe ẹ lọ́ máa ṣe àníkẹ́ má ṣe ẹ̀yin náà bá bú àwọn ẹlẹ́bọ ọmọ tẹ́ ẹ̀ bá ti jẹ́ fẹ́ yẹ káwọn ọmọ yẹn máa bu yín mọ́ Ádámù aláàrí àbólórí burúkú làláhùn ni Ádámù rí Olódùmarè ọba tó dá wa la mọ̀ ń bí àmọ́ Muhammadu ò ní just ordinary share history nílẹ̀ Yorùbá kí ló wá ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ fọ́ọ̀sì ẹ̀ lé wa lórí ṣé dandan ní kẹ́ ẹ̀ fọ́ọ̀sì religion lé wa lórí ni kí ló happen ẹ fi oníkálukú lẹ̀ jẹ́ kí oníkálukú sọ̀rọ̀ ìgbà tẹ́ ń sọ̀rọ̀ kò sẹ́ni tó dín yín lẹ́nu mo rí program tẹ́ ṣe tẹ́ ń bú àwọn oníṣẹ̀ṣe náà ẹ wá ń pe ọba kan ẹ̀yin àtọ̀ ní ọ̀fífẹ́ ẹ̀yin gangan ni mo direct ọ̀rọ̀ sí brother Latif ẹ jù mí lọ lọ́jọ́ orí but brother mi ni yín normal Ọlọ́run ọba gbọ́ ẹ lè gba 20 years lọ́wọ́ mi ẹ lè gba 15 years lọ́wọ́ mi yes ma close to 40 very soon so ẹ̀gbọ́n ẹ lọ mọ Islam yín kẹ́ jókòó tì Ọlọ́run ọmọ bólíkálùkù ṣe ẹ lọ mọ Islam yín kẹ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá wọ́n fẹ́ kẹ́ gbé ìṣẹ̀ṣe sílẹ̀ wọ́n lè rí ibi ráyè tẹ búlẹ̀tì sí yín lára ni o ọpọlọ tó ń dá nìyẹn o wọ́n fẹ́ reduce population Yorùbá ni o géèmù tó ń mú bọ̀ yẹn lọ fà o àwa mọbi tó ń lọ o òye yín bọ̀ wọ́n ti mọ̀ wípé lórí ọ̀rọ̀ Yorùbá tí ẹnu Yorùbá bá ti kó àwọn òní ní chance yẹn mọ́ kò dẹ̀ ní sówó mẹ́kà mọ́ owó mẹ́kà ò ní yọ ọmọ bros ẹ jẹ́ ká ṣe titi wa nílẹ̀ Yorùbá kóníkálùkù lọ wáṣẹ́ kóníkálùkù lọ ṣiṣẹ́ ẹ jẹ́ kóníkálùkù lọ ṣiṣẹ́ nonsense ni náà kéèyàn máa jà torí religion tó bá yẹ pé ẹlẹ́ni tẹ́ full appointment tẹ́ ti gba contract tẹ́ fẹ́ lọ fojú sí ní ibi tẹ́ ti gba contract bóyá building kan lẹ̀ ń báyàn kọ́ ṣé máa rántí pé ẹnìkan bú Muhammadu kí ló kàn yín pẹ̀lú Muhammadu ẹ sọ́nsìn Bọ́lá Latif Lágbàjì ẹ sọ ẹ ní Ìjẹ̀bú náà bí yín sí nílùú Ìkòròdú so Ifá lówó yín dàgbà ẹ dẹ̀ tún wá ń go against ẹ̀ ẹgbẹ́ ẹ lọ ṣe nǹkan tó bá wù yín mi ní kẹ́ni kankan má ṣe bọ̀ nílẹ̀ Yorùbá àwa ò mọ gbogbo nǹkan tẹ́ kó wá àwọn ládàradà tẹ́ kó wá yẹn àwa ò mọ̀ mo ìmọ̀ Muhammadu mi ìmọ̀ yálà ìyá ẹ̀rí mi ìmọ̀ aláàrí Olódùmarè ọba tó dá mi ni mo mọ̀ mo dẹ̀ mọ̀ bàbá wa Ògúnlákáyé bàbá wa Èṣù Ọ̀dàrà bàbá wa Ọ̀rúnmìlà á recognize àwọn yẹn ẹ má máa fọ́ọ̀sì kankan lé wa lórí mọ́ oyé ẹ má máa fọ́ọ̀sì kankan lé wa lórí mọ́ gbogbo Yorùbá ló ń sọ̀rọ̀ o ẹ má kàn lọ rò pé bóyá ẹ má máa by force wa fọ́ ọ̀rọ̀ Islam kí ló kàn wá pẹ̀lú gbogbo yẹn náà ẹgbẹ́ lọ stop ṣe bẹ́ẹ̀ o oyé yín èmi ò sí nílò òyìnbó normal ó ti yé yín ẹ má dá mi mọ̀ dáadáa bí ẹ̀gbọ́n ẹ lọ jókòó jẹ́jẹ́ pẹ̀lú Islam yín ẹ lọ máa káwọn ọmọ yín ní kéwú ẹ fà wá sílẹ̀ dìbò bẹ́ẹ̀ bá ṣe ń bú àwọn oníṣẹ̀ṣe Kùránì yín náà la máa tú fún yín inú Islam náà bí mi sí bọ̀ òṣàná sì níran mi èmi náà padà sílé ni gbogbo wa ti padà sílé tẹ́ bá dá ogun ẹ̀sìn lẹ̀ ó máa yà yín lẹ́nu pẹ́ẹ́ ní réyàn bá yín jà gbogbo àwọn ọmọ tẹ́ rò pé nǹkan kéwú lọ́dọ̀ yín yẹn wọ́n ti fẹ́ kó fatán kò tí ì yé yín ni àwa ti padà sílé normal torí pé orí burúkú tẹ́ kó wá bíbá yìí kò jẹ́ nǹkan kan níwájú Ọlọ́run kò yé yín ẹyẹ dájà ẹ̀sìn sílẹ̀ mọ́ kó ní kálukú lọ jókòó ẹ̀ jẹ́jẹ́